Yes ma. Ẹ bá wa dárúkọ yín mà. Orúkọ mi ni Ìyáàfin Awótúndé àti táwọn èèyàn mọ̀ mí sí Ìyá Onílù Bódìjà. Ṣẹ̀kẹ̀rẹ̀ ni ẹ̀ ń ṣe lọ́wọ́ yìí mà. Bẹ́ẹ̀ni. Ṣó ní pattern kan tán fi máa ń ṣe ni àbí style kan tán fi máa ń ṣe àbò ní techniques téèyàn fi máa ń ṣe? Ṣẹ̀kẹ̀rẹ̀ ní àwọn pattern oríṣiríṣi. A máa ń ṣe olórúkọ, a máa ń ṣe ordinary, a máa ń ṣe special, a máa ń ṣe scatter. Ok. Èwo leléyìí tẹ́ ń ṣe mà? Irú ilé ìbára àwọn special lélẹ̀. Ok. Ara àwọn special tá a kàn gbé design kọ̀ọ̀kan wọ̀. A dẹ̀ tún máa ń ní design míì náà tó jẹ́ olórúkọ tá a máa kọ orúkọ sí ẹni orúkọ. Ẹni orúkọ tó máa ṣe fẹ́ sí ni. Bẹ́ẹ̀ ni orúkọ tán bá ti fẹ́. Ok. Tí ẹ bá ti wá parí ẹ̀, ó máa ń take yín tó ọjọ́ mélòó kẹ́ tó parí èyí tẹ́ ẹ dáwọ́ lé nǹkan? Ṣé àpéṣẹ́ ta ti kọ́ ni? Irú ilé báyìí a lè ṣe méjì lójúmọ́ àbí mẹ́ta tí wọ́n bá ti dí wa lọ́wọ́ ń bẹ̀. Ṣó ní òǹkà iye tó gbúdọ̀ wà ń bẹ̀? Bẹ́ẹ̀ ni ó máa ń níye tí a máa ń kà àti iye line tó máa ń jẹ́. Tó máa ń jẹ́. Bẹ́ẹ̀. Gbogbo ènìyàn náà máa kọ́. Gbogbo ẹ̀ ni o. Tá a bá ti ń kọ́ gbogbo ẹ̀ ni a ti máa ń kọ́ papọ̀. Ok. Tábà tiẹ̀ wá wo bí ẹ ṣe ó ní size síra wọn, ṣó kéré síra wọn àbó tóbi síra wọn àbí size kan ní ṣẹ̀kẹ̀rẹ̀ máa wà? Ó máa ń kéré síra wọn, ó máa ń tóbi jura wọn, ó tún máa ń tóbi ńlá pátápátá náà tún máa ń wà. Tọ́ ẹ parí eléyìí, tẹ́ bá parí eléyìí báwo ló ṣe máa rí ná? Ẹ já Tá a bá rí ti finish eléyìí. parí eléyìí a máa so ìdí ẹ̀. Ẹ jẹ́ kí n parí ẹ̀ báyìí kí n so ìdí ẹ̀. Ok. Ó ti parí So ilé nìyẹn. parí báyìí. Ok. Bẹ́ẹ̀. So ṣé kò sí machine tó lè ṣe báyìí ni? A ti rí machine tó tí ì lè hun ṣẹ̀kẹ̀rẹ̀ o. Ọwọ́ la ṣì ń lò la sì fi ń ṣe. Bẹ́ẹ̀ ṣe wá ń ṣe ń sìn ṣẹ̀kẹ̀rẹ̀ ṣíṣe, ṣé owó wà lórí ẹ̀? Owó wà lórí ẹ̀ o. Torí gbogbo ìlẹ̀kẹ̀ gan made in China ni ìlẹ̀kẹ̀ wọn, agbè wọn, gbogbo nǹkan tá à ń lò ló wọ́n. So owó wà lórí ẹ̀. Àgbè yìí Nàìjíríà náà ti ń ṣàgbé. Agbè Nàìjíríà lágbè wà, àwa máa ń gbìn ni. Àmọ́ ó dẹ̀ ní àwọn ìlú tó ń gbìn tá a lọ máa ń rà lọ́wọ́ wọn, ìyẹn àwọn bàbá àgbẹ̀ yẹn. Tẹ́ máa ṣe lọ rà lọ́wọ́ Tá a máa lọ rà tó jẹ́ pé iṣẹ́ táwọn fi ń ṣiṣẹ́ sí nìyẹn. Ok. Títí dàsìkò yá sí láwọn tó ṣì ń gbìn. Títí dìsìn la rí àwọn tí wọ́n ń gbìn àti ọmọ wọn náà ń gbìn. Tó jẹ́ pé òun nìkan wọ́n máa ní ilẹ̀ acres tó pọ̀ tí wọ́n á fi gbin kìkì agbè. So ọ̀nà iṣẹ́ kan tún lélẹ̀ báyìí tó dẹ̀ ṣé kò wá wọ́n láti lọ máa kó lọ́dọ̀ wọn, ṣé kò wọ́n? Láti lọ máa kó ní ọ̀dọ̀ wọn kò wọ́n púpọ̀ láti oko, orí mọ́tò ni lówó tí ń wọ́n jù. Size àwọn ṣẹ̀kẹ̀rẹ̀ yìí báwo ni price wọn ṣe lọ? Size àwọn ṣẹ̀kẹ̀rẹ̀ yẹn a máa ní oní 8,000. Irú eléyìí ló ní eléyìí? Irú eléyìí báyìí 10,000 ni. Àní tó jẹ́ 8, àní tó jẹ́ 3,000 bí oníkálukú bá ṣe ní àwọn kéékèèké nǹkan mà? owó sí. Maracas lélẹ̀ mà kì í ṣe ṣẹ̀kẹ̀rẹ̀. Èwo tún ni Maracas? Maracas ike yẹn imported ni. Àwa la ṣe ṣẹ̀kẹ̀rẹ̀ sí lára. Ok. Èbí èló wà náà lẹ̀ ń ta àwọn ilé? Maracas báyìí 4,000 ni. Ok. Kí wá ní ìyàtọ̀ láàrin tẹ́ fi agbè ṣe? Eléyìí báyìí agbè oko ni eléyìí gbani. Eléyìí báyìí imported ni ike ni. Bóyá máa dún síra wọn ṣó yàtọ̀? Ó máa yàtọ̀ díẹ̀. Eléyìí ní nǹkan nínú tẹ́lẹ̀tẹ́lẹ̀. A tún wá ṣe ìlẹ̀kẹ̀ sí tó fi wá jẹ́ nǹkan méjì ló wà lára ẹ̀. Eléyìí ó máa pariwo dáadáa. Eléyìí á pariwo dáadáa. Àmọ́ èyí tó dàbí aago ṣọ́ọ̀ṣì ìdí ẹ̀ tá àbí aago ṣọ́ọ̀ṣì yìí nǹkan mà? Ìyẹn èyí tẹ́ dúró ṣé eléyìí nǹkan náà? Maracas ti lókà lélẹ̀. Maracas lókà ike tiwantiwa ni. Ok. Ike tiwantiwa ni. Dúdú tí ẹ ò lè ṣe dáadáa. Òun náà dùn. Òun náà dùn. Tọ́ ẹ ṣeun, ẹ jẹ́ á tún wo ìlù. Ṣé fúnra yín lẹ máa ń ṣèlù mà? Bẹ́ẹ̀ni. Ẹ lè ṣèlù báyìí? À ń ṣe bẹ́ẹ̀ ni. Àwọn kìíní èèyàn á nílò owó. Èèyàn á nílò owó, èèyàn á kọ́kọ́ lọ kọ́ ná, kì í ṣe owó yẹn làkọ́kọ́. Èèyàn á lọ kọ́ níbi tọ́mọṣẹ́ bá ti kọ́ṣẹ́, tọ́mọṣẹ́ bá sọmọ tó dáa,
ọ̀gá ẹ̀ máa ṣíà ọjà fún ọ̀gá ẹ̀ máa ṣíà nǹkan tó bá jẹ́ ọmọ tó dáa tí ò jalè tó ṣe dáadáa lọ́dọ̀ ọ̀gá ẹ̀ torí irú wa báyìí à ń ṣíà ọjà fún ọmọọṣẹ́ ẹ máa fún wọn lẹ́yìn tí wọ́n á fi bẹ̀rẹ̀ tí wọ́n á fi bẹ̀rẹ̀ àwọn tí òbí wọn ni kán sanwó ṣọ́ọ̀bù fọ́mọ yẹn wọ́n lè bá sanwó bí ọdún 2 tọmọ yẹn bá dẹ̀ ti bẹ̀rẹ̀ tó manage tó tà kan tó sáré fi ra 2 tó ta 2 tí ò tí ì sọ pé mo fẹ́ sáré kó aṣọ sára mo fẹ́ sáré kó bàtà sára tó ta 2 tó sáré fi ṣe 4 padà tó ta 4 tó sáré fi ṣe 8 padà díẹ̀ iṣẹ́ yẹn máa tẹ̀síwájú mọ́ lọ́wọ́. Bí ọdún mélòó lèèyàn wá lè fi kọ́ mà? Bí ọdún bíi 2 fún àwọn ọmọ ayé òde òní. Ọdún 2. Bí ọdún 2. Èèyàn á mọ ṣẹ̀kẹ̀rẹ̀ ṣe èèyàn á mọ ìlú ṣe. Páànù tó jẹ́ iron body. Ṣé yìí náà lẹ ṣàwọn eléyìí? Bẹ́ẹ̀ ni mà. Àtọwọ́ṣe lélẹ́yìí báyìí? Bẹ́ẹ̀ ni. Tán bá ti ká páànù fún wa àwa la máa ṣiṣẹ́ ara ẹ̀ onígi ni aláwọn boys tó ń ṣiṣẹ́ lóko tán máa ń gbẹ́ igi fún wa tá a bá ti gba igi tí kápẹ́ńtà bá ti fa àwa la máa ṣiṣẹ́ ara ẹ̀. So àwọn èyí tó máa ń gbé sákọ́ pánkọ́. Gangan. Ẹ̀yin náà ẹ lè ṣe yẹn náà. Bẹ́ẹ̀ ni àwa là ń ṣe. Báwo wá ni ìlù ṣíṣe ṣẹ̀kẹ̀rẹ̀ ṣíṣe ṣe lówó lórí sí láti ọdún ìtẹ̀wà ń bẹ̀ tẹ́ kù yẹsẹ̀ kúrò ń bẹ̀? Ìlù ṣíṣe ṣẹ̀kẹ̀rẹ̀ ṣíṣe ó lówó lórí lóde òní. Iṣẹ́ ọwọ́ ohun tó ní nínú ni kéèyàn tẹra mọ́ ká má bojú wẹ̀yìn ká má fà sẹ́yìn tá a bá ẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ yẹn a lè má ti ní kọ́sítọ́mà tó pọ̀ bọ̀ téèyàn bá ti ń yíra mọ́ tẹ́ ń kúrò nídìí iṣẹ́ yẹn kọ́sítọ́mà wa dé tó bá yá téèyàn bá ti láfaradà nídìí iṣẹ́ ọwọ́. Aṣojú kòkòrò ọmọ ńlá kejì kábáwo sàrẹ̀ ọlọ́wọ́ àwẹ̀ ó lẹ́gbin. Iṣẹ́ oríran mi ni mò ń ṣe. Ǹjẹ́ iṣẹ́ ìlówó lórí mà? Ó lówó lórí o. Lówó lórí. Láti bí ọdún mélòó lẹ ti ń ṣe mà? Àti Sisi lèmi ti ń ṣe ó ti pẹ́. Ṣé tẹ wàá lọ́mọ kankan tó jẹ́ pé wọ́n bá yín ṣiṣẹ́? A ní àwọn ọmọ tí wọ́n bá wa iṣẹ́ bọ̀ tí wọ́n ń lọ sí school bọ̀ tá a bá ti níṣẹ́ wọ́n máa ń wà níbí. Ìlù kéékèèké nǹkan mà. Àwọn ìlú ilẹ̀ sákárà ní ìlú oníkòkò. Oníkòkò. Bẹ́ẹ̀. Kòkò lẹ fi ṣe. Ìkòkò bẹ́ẹ̀ ni. Ṣé kò lè jábọ́ kó fọ́ báyìí? Ó lè fọ́ àwọn onífújì ló máa ń lò wọ́n ní jẹ́ kó jábọ́ náà wọn kì í jẹ́ kó jábọ́ bẹ́ẹ̀ ni. Sakara. Ṣé association tẹ wà? A ní association nísàlẹ̀ àfà. Ṣé tiẹ̀ ti láǹfààní àti travel kúrò ní Ìbàdàn lọ káàkiri rí? Rárá àti travel kúrò àti travel out o but a ṣe ń travel lọ àwọn ìlú kọ̀ọ̀kan. Ẹ ṣeun adúpẹ́ mà ẹ kúṣẹ́ mà tóró jẹ́ nǹkan ìwúrí fún obìnrin láti dúró ṣe irú iṣẹ́ báyìí ó yẹ ká máa gbéra wa lárugẹ ẹ kúṣẹ́ mà adúpẹ́ mà ẹ ṣé mà. Ṣe fún ẹjẹ́ ó tó wá ẹ má má jẹ́ aṣojú kòkòrò ọmọ ńlá kejì kábáwo sàrẹ̀ ọlọ́wọ́ àwẹ̀ ó lẹ́gbin.